Àwọn agbébọn tó ti ṣọṣẹ́ nípínlẹ̀ Kaduna, èèyàn mẹ́rin ni wọ́n pa. Àwọn afurasí agbébọn kan ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ọ̀sẹ̀ yìí ni wọ́n tún ti ṣọṣẹ́ ní ìletò mẹ́ta nípínlẹ̀ Kaduna. Àwọn ìletò náà ní Jatwani, Maidoki àti Maiyama tí wọ́n wà lágbègbè Yakusuwa ní Kuruma Chiefdom níjọba ìbílẹ̀ Lere, níbi tí wọ́n ti pa èèyàn mẹ́rin. Àwọn agbébọn ni wọ́n tún jí pásítọ̀ ìjọ ECWA tí orúkọ rẹ̀ ń jẹ́ Reverend Stephanus Jonga gbé pẹ̀lú àwọn èèyàn 11 mìíràn. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, akọ̀wé àpapọ̀ fún àjọ ẹgbẹ́ Korama, arákùnrin Pius Agajiyata, ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní dédé agogo 10 alẹ́ ọjọ́ náà. Ó ní bí àwọn agbébọn ọ̀hún ṣe ya wọ agbègbè náà ni wọ́n ṣínà bolẹ̀, eléyìí tó mú kí èèyàn 4 sọ ẹ̀mí wọn nù tí wọ́n sì jí àwọn mìíràn gbé lọ. Pius Agaji ti wá ké sí ìjọba pé ètò ààbò agbègbè yìí ti wá pọn dandan báyìí o, nítorí ìkọlù táwọn agbébọn yìí ń ṣe lójoojúmọ́ kọjá sísọ.